Ẹ̀yin àyànfẹ́ Olúwa, bí a ti mọ̀ wípé òtítọ́ sọnù nínú ọ̀pọ̀ ìjọ lónìí, èyí ló mú kí Ọlọ́run gbé ikọ̀ àti ìríjú rẹ̀ dìde, Evangelist Babatunde Samuel, láti máa fi ọ̀rọ̀ òtítọ́ Ọlọ́run bọ́ ago àgùntàn rẹ̀. Yóò dára fún wa. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó máa gbé yẹ̀wò lówùúrọ̀ yìí láti inú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ 47 sí 48. John chapter 1 verse 47 48. Jésù sì rí Nátánẹ́lì bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó sì wí nípa tirẹ̀ pé, wò ó, ọmọ Ísírẹ́lì ní tòótọ́ nínú ẹni tí ẹ̀tàn kò sí. Verse 48 tí màá ti dáni dúró. Nátánẹ́lì sì wí fún un pé, níbo ni ìwọ ti mọ̀ mí? Jésù dáhùn, ó wí fún un pé, kí Fílípì tó pè ọ́, nígbà tí ìwọ wà lábẹ́ igi ọ̀pọ̀tọ́, mo ti rí ọ. Amen. Mo sọ lórí pàtàkì ẹ̀rí Olúwa nípa rẹ. Pàtàkì ẹ̀rí Olúwa nípa rẹ. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀rí, ẹ̀rí jẹ́ ọ̀rọ̀ tá a sọ tó ń jẹ́rìí gbé ìgbé ayé rẹ. Ẹ̀rí ni ọ̀rọ̀ tá a sọ láti jẹ́rìí gbé ìgbé ayé rẹ. Ẹ̀rí pa máa ń give testimony ní ṣọ́ọ̀ṣì. Kí nìdí tá a fi ń sọ testimony ní ṣọ́ọ̀ṣì? Òun ni pé láti fi hàn pé Ọlọ́run wà. Kìí ṣe láti fi hàn pé pásítọ̀ lágbára. Kìí ṣe láti fi hàn pé pásítọ̀ lánàá sí. Rárá, à ń jẹ́rìí sí agbára Ọlọ́run láti fi hàn ayé pé ohun tí òrìṣà ò lè ṣe, ohun tí àwọn Ọlọ́run kéékèèké ò lè ṣe, Ọlọ́run lè ṣe. À ń jẹ́rìí gbé Ọlọ́run pé ó wà láàyè nípa ohun tó ṣe, nípa ìṣe àti ìwà Ọlọ́run. A lè jẹ́rìí gbé Ọlọ́run. Sótẹ́lẹ̀ náà, Ọlọ́run náà sì máa jẹ́rìí gbé ènìyàn. Ẹ̀rí ṣe pàtàkì gidi gan, torí pé ẹ̀rí ló ń júwe irú ènìyàn tẹ́nìyàn ṣe. Ẹ̀rí ni ìdánilójú ẹni tó ọ jẹ́. Náà, wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan mẹ́rin tó ń jẹ́rìí gbé ènìyàn. Nǹkan àkọ́kọ́, òun lè rí ọkàn. Ẹ̀rí ọkàn ní pólíìsì tọ́lọ́run fún ọ láti máa yẹ ayé rẹ wò, bóyá ń tọ́ ọ ṣe dáa àbí ò dáa. Yorùbá wípé òkùn ikùn kò ní mọ́mọ́nú. Bọ́ọ̀ sí eré báyé ò sọ, ìwọ mọ̀ pé ń tọ́ ọ ṣe dáa. Bọ́ọ̀ sì ṣe bí táyé kí ọ pé inú ẹ lọ ṣe, ẹ̀kàn rẹ ó jẹ ọ lẹ́rìí. So bájẹ́ bá tàn ọkàn rẹ ò ní tàn. Ẹ̀rí ọkàn ó jẹ́ ohun àkọ́kọ́, ohun tọ́lọ́run dá mọ́ọ̀yàn láti jẹ́rìí gbé ènìyàn. Tá a bá wo iṣẹ́ àwọn àpọ́stélì orí 24 ẹsẹ̀ 16, Acts of Apostles chapter 24 verse 16. Nínú èyí ni èmi ń ṣe ìdárayá láti ní ẹ̀rí ọkàn tí kò ní ẹ̀ṣẹ̀ sípa ti Ọlọ́run àti sí ènìyàn nígbà gbogbo. Pọ́ọ̀lù àpọ́stélì ló sọ̀rọ̀ níbí. Pọ́ọ̀lù ń sọ pé òun ń gbìyànjú, òun ń fi ṣíṣe, òun ń làkàkà láti ní ẹ̀rí ọkàn tí kò ní ẹ̀ṣẹ̀, tí kò mú ìdálẹ́bi dání, tí kò mú ìfisùn dání níwájú Ọlọ́run àti sí ènìyàn gbogbo. Ìtumọ̀ ni pé ó ń rí dájú pé ẹ̀rí ọkàn kò dá òun lẹ́bi ohunkóhun tí òun ṣe. Ẹ̀rí ọkàn rẹ a máa dá ọ lẹ́bi, a sì máa dá ọ láre. 1 John 3 verse 21, ó ní wípé bí àwa kò bá ní ìdálẹ́bi ní ọkàn wa, àwa yóò ní ìgboyà níwájú Ọlọ́run. Nígbà tí ọkàn wa bá jẹ́rìí gbè wá pé ẹni ire ni wá, nígbà tí ọkàn wa bá jẹ́rìí gbè wá pé ọmọ Ọlọ́run tòótọ́ ni wá, báyé bá rí ọ léèyàn tí ò dáa, bí ẹ̀rí ọkàn rẹ bá dájú wípé ọmọ gidi ni ọ níwájú Ọlọ́run, ò ní ṣòro. Ìjẹ́pẹ́ nígbà mìíràn èèyàn lè jẹ́ èèyàn gidi káyèsí mọ́ jẹ́rìí bí gbèyàn. A rí eré nínú ayé Jésù, ọmọ Ọlọ́run ni Jésù, ṣùgbọ́n àwọn Júù ń jẹ́rìí ibi gbé Jésù. Wọ́n sọ pé ẹ̀mí èṣù ni Jésù fi ṣiṣẹ́ àmì àti ìyanu. Wọ́n sọ ní irú ibi nípa Jésù, ṣùgbọ́n nínú ẹ̀rí ọkàn Kristi, Jésù kò ní ìdálẹ́bi kan ṣoṣo. Ó bi àwọn Júù, ó ní ta nínú yín tó ti dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ kan rí? Jésù ti sọ níbi kan, ó ní ọmọ aládé ayé ìwá sí ọ̀dọ̀ mi kò sì rí ohun kan nínú mi. Torí pé kí ni?
Jésù ti wádìí ara ẹ̀ nínú ẹ̀rí ọkàn ó sì yege. Jésù kò ní ìdálẹ́bi lórí ohunkóhun. Acts chapter 23 verse 1 kí ló wí? Ṣe àpọ́stélì orí 23 ẹsẹ̀ ìkíní. Nígbà tí Pọ́ọ̀lù sì tẹjú mọ́ ìgbìmọ̀, ó ní ará, èmi fi gbogbo ẹ̀rí ọkàn rere lo ayé mi níwájú Ọlọ́run títí fi di òní yìí. Sọ pé nígbà míì ọkọ lè ṣe tí ò dá níta kí ìyàwó mọ̀ lè sọ fún. Nígbà míì ìyàwó lè ṣe ohun tí ò dá níta kọ́kọ́ mọ̀ lè sọ. Ṣùgbọ́n bọ́kọ ò bá sọ ẹ̀rí ọkàn sọ̀rọ̀. Bí ìyàwó ò bá sọ fọ́kọ pé ní tó ṣe ò dá ẹ̀rí ọkàn sọ̀rọ̀. Ìgbójú ò ṣe é lò fẹ́ rí ọkàn, ẹ̀rí ọkàn ò sì ṣe é pa lẹ́nu mọ́. Ohun àkọ́kọ́ nìyẹn tọ́lọ́run gbà láàyè láti máa jẹ́rìí gbé ènìyàn. Èkejì, ènìyàn sí ènìyàn á máa jẹ́rìí gbé ara wọn. Yàtọ̀ sí pé ẹ̀rí ọkàn ń jẹ́rìí gbé ọ, ènìyàn bí ẹgbẹ́ rẹ̀ tún lè jẹ́rìí sí ọ. Tá bá wo ìwé Fílípì ẹsẹ̀ 19 to 20. Ṣùgbọ́n mo ní ìrètí nínú Jésù Olúwa láti rán Tímótì sí yín nílọ́lọ́ yìí kí èmi pẹ̀lú lè ní ìfàyàbalẹ̀ nígbà tí mo bá gbúròó ìjókòó yín. Verse 20. Nítorí èmi kò ní ẹni onínú kan náà tí ó dàbí rẹ̀ tí yóò máa fi tinútinú ṣe àníyàn yín. Ẹ̀rí kan nìyẹn o. Ẹ̀rí láti ẹnu Pọ́ọ̀lù nípa Tímótì ọmọ rẹ̀ nínú ìgbàgbọ́. Pọ́ọ̀lù ń sọ fún àwọn ìjọ Fílípì pé òun yóò rán Tímótì sí wọn. Ó wá ń fi ẹ̀rí tìrú ẹni tó ń ṣe kó tó dé sọ́dọ̀ wọn wípé ẹni onínú kan náà bíi tèmi ni, ẹni tó ti pé bí ẹ̀yin ti gbà mí tọwọ́ tẹsẹ̀ nítorí pé ẹ̀rí búburú kan nínú mi náà ni òun pẹ̀lú jẹ́. Ẹ̀rí láti ẹnu ènìyàn sí ènìyàn. Ẹ̀rí dẹ̀ ló pọ̀ lónìí. Ṣùgbọ́n mélòó nínú àwọn ẹ̀rí lójú òótọ́? Ẹ̀rí Pọ́ọ̀lù nípa Tìmótì jẹ́ òtítọ́. Ṣùgbọ́n ẹ̀rí láti ẹnu ènìyàn sẹ́nìyàn lónìí ní ọ̀pọ̀ ìgbà ló kún fún irọ́. Pásítọ̀ lè jẹ́rìí tó dáa nípa ọmọ ìjọ. Ọmọ ìjọ náà sì lè jẹ́rìí tó dáa nípa pásítọ̀. Ìyàwó lè jẹ́rìí gbé ọkọ ẹ̀, ọkọ sì lè jẹ́rìí gbé ìyàwó. Àwọn ọmọ lè jẹ́rìí gbé òbí wọn. Ọ̀gá ibi iṣẹ́ lè jẹ́rìí gbé ọmọ ẹ̀yìn rẹ̀ níbi iṣẹ́. A lè jẹ́rìí nípa ara wa gẹ́gẹ́ bí ènìyàn. So ẹ̀rí láàárín ènìyàn sí ènìyàn Ọlọ́run fi àyè gbà á. Ìdí rẹ̀ tó pé téèyàn bá kú, ọmọ ń jẹ́rìí nípa irú ìgbé ayé ẹni tó kú. Wọn aláwọn bàbá wa kọ́ ló ń bẹ̀rù kẹ́ wọn o, wọ́n ṣe yẹn o, ẹni Ọlọ́run ni wọ́n o. Ẹ pé tẹ́lẹ̀ omi bá ń ṣe birthday, á fàyè ẹ̀rí lẹ̀ nípa òun. Pàápàá jùlọ àwọn tó bá ti dàgbà. Wọ́n á ní ta ló ní ọ̀rọ̀ méjì mẹ́ta sọ o nípa ẹni tí ń ṣe ọjọ́ ìbí yìí, nípa ìgbé ayé rẹ̀. Àrẹ̀rẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde, ẹlòmíràn ní báyìí ló ṣe, ẹlòmíràn ní báyìí ló ṣe, even nígbà ayé rẹ̀ kó tó kú gan. So ẹ̀rí máa ń wà láàárín ènìyàn sí ènìyàn. Gẹ́gẹ́ bí Paul ṣe sọ ẹ̀rí nípa Tímótì ọmọ rẹ̀ nínú ìgbàgbọ́. Ẹ̀mí èṣù á máa jẹ́rìí nípa ènìyàn. Ẹ̀rí ọkàn rẹ̀ á máa jẹ́rìí gbé ọ. Ènìyàn bí ẹgbẹ́ rẹ̀ lè jẹ́rìí gbé ọ. Ẹ̀mí èṣù náà lè jẹ́rìí gbé ọ. Ẹ̀mí èṣù lè jẹ́rìí nípa ẹ̀. Ẹ̀mí èṣù lè jẹ́rìí nípa ayé rẹ̀. Ẹ̀mí èṣù lè jẹ́rìí nípa ayé mi. That's the truth. Ẹ rí i pé òní Jésù sọ pé ó ní ọmọ aládé ayé ìwà sọ́dọ̀ mi. Ó lè jẹ́rìí pé kò sóhun tirẹ̀ lọ́wọ́ mi. Ó lè jẹ́rìí pé kò sí ẹ̀ṣẹ̀ kankan nínú mi. So ẹ̀mí èṣù a máa jẹ́rìí nípa ènìyàn. Tá bá wo iṣẹ́ àwọn apostoli orí 19, Act of Apostles chapter 19 verse 15 ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Ẹ̀mí búburú náà sì dáhùn. Ó ní Jésù èmi mọ̀ ọ́, Pọ́ọ̀lù èmi mọ̀ ọ́, ṣùgbọ́n ta lé ẹ̀yin? Mo mọ̀ pé àwọn ọmọ tán yín dáadáa. Àwọn ọmọ skẹ́fà méje alárìnkiri Júù. Bíbélì pé ń gbà lérò láti ṣe ìtúsílẹ̀ lọ́wọ́ ara wọn láì ní Jésù gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà. Ṣùgbọ́n ṣe láàánú pé ẹ̀mí èṣù dá Pọ́ọ̀lù mọ̀, ẹ̀mí èṣù mọ̀ Jésù, ṣùgbọ́n ẹ̀mí èṣù dá wọn mọ̀. Ẹ̀mí èṣù mọ̀ Jésù
nítorí pé Olúwa ní í ṣe, Olúwa ohun gbogbo ní í ṣe. Ẹ̀mí èṣù mọ Paul nítorí pé kíni onígbàgbọ́ òtítọ́ àti ẹni mímọ́ ni Paul. Ìdí nìyẹn ní ẹni ọ̀pọ̀lọpọ̀ oní deliverance àdàmọ̀dì ṣe kúnta lónìí wọ́n ejá àwọn èèyàn ò sọ̀rọ̀. Òun tó sì ṣubú wọ́n ní thank you Jesus láì sọ̀rọ̀. Deliverance àdàmọ̀dì tó kúta lónìí kò yá ní jẹ́ ẹ̀mí èṣù sọ̀rọ̀ débi tí ò tún fó. Àwọn ẹ̀mí èṣù náà lọ sí bẹ̀rẹ̀ lọ́nù náà àwọn náà bá dẹ́ngẹ́ wọ́n bá wó lulẹ̀ wọ́n láwọn ti lọ o. Ẹ̀mí èṣù jẹ́rìí gbé ìgbé ayé Paul. Ẹ̀mí èṣù jẹ́rìí gbé ìgbé ayé Jésù. Ẹ̀mí èṣù náà lè sọ ẹ̀rí nípa ẹ̀. Ọlọ́run fi àyè gbà kí ẹ̀mí èṣù sọ ẹ̀rí nípa ẹ̀. Bọ́ ṣe wà ayé tó ń gbé òṣó òkun sí èṣù. Ọlọ́jọ́ lórí àfàdúrà jagun. Inú tó bá rí ọjẹ́ kọ́kọ́ bíṣọ́ọ̀bù kọ́ di ákíbíṣọ́ọ̀bù. Ayé èrè ò farasin even níwájú àwọn ẹ̀mí èṣù kátó níwájú ẹlẹ́dàá ẹ̀. Àwọn ẹ̀mí èṣù wọ́n lè jẹ́rìí gbé ọ. Bàbá wà níbì kan tí ìsọjí ṣẹlẹ̀ tí ẹ̀mí Olúwa rọ́ sókè láti ṣe deliverance. Ẹni wọ́n ṣe deliverance fún tó bá rí i pé ọmọ Ọlọ́run ni ọ́ ẹ̀mí èṣù nù rẹ̀ àtẹríba fún ọ. Bọ́ ọ lágbára Ọlọ́run ẹ̀mí èṣù mọ̀. Òdiwọ̀n agbára tó wà láàárẹ̀ ẹ̀mí èṣù mọ̀. So ẹ̀mí èṣù lè jẹ́rìí gbé ọ. Wọ́n lè sọ̀rọ̀ agbára tó wà nínú rẹ̀. Ẹ̀mí èṣù lè testify irú ìgbé ayé kọ̀ọ̀kan tó ń gbé. Mo gbọ́ nípa pásítọ̀ kan tán ní ṣe deliverance fún yàn. Àwọn ní deliverance ṣẹlẹ̀ ní church kan. Pásítọ̀ rẹ̀ mi ló sọ ọ̀rọ̀ yẹn fún mi. Ló bá ní pásítọ̀ yẹn náà wà wàhálà àwọn pásítọ̀ tí ń ṣe get out gíní kan. Wọ́n ní ẹni yẹn bá kọjú sí lónìí. Lady tán ṣe deliverance fún ló bá ní kúrò níbi jẹ́ wà lágbèrè yìí. Lójú àwọn èèyàn ló ti sọ pásítọ̀ bá parí bí iṣó. Ẹlòmíì tó yẹ pé ó tiẹ̀ lágbára Ọlọ́run bóyá ó ti wá ṣubú sínú ẹ̀ṣẹ̀ kòkò. Tó bá ló ń conduct deliverance kì í fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀. A ní mo pa á lẹ́nu mọ́ lórúkọ Jésù mo pa á lẹ́nu mọ́. Ẹ̀wọ̀n ẹ̀mí èṣù láṣìírí wọ́n kàn sọ̀rọ̀ sákálá ni ayé rẹ bó ṣe rí kọ̀rọ̀ wọ́n sọ fáyé. Ẹnì kẹrin òní Ọlọ́run máa ń jẹ́rìí nípa ìgbé ayé ènìyàn. Ọlọ́run lè jẹ́rìí gbé ọ, Ọlọ́run lè jẹ́rìí gbé mẹ́. Lọ́nà wo tá a bá wo ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ 16 Róòmù orí kẹjọ ẹsẹ̀ 16 ẹ̀mí tìka lára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa ṣe. Ẹ̀mí mímọ́ bá ẹ̀mí ọkàn wa jẹ́rìí. Ẹ̀mí mímọ́ ń fi ẹ̀rí gbé ọkàn wa lẹ́yìn wípé a ti di ọmọ Ọlọ́run. Ìdí nìyẹn tó o bá dọmọ Ọlọ́run kìí ṣe pásítọ̀ ni ó mọ̀ sọ pé yes ẹni sẹ̀ ti wá dọmọ Ọlọ́run báyìí. No, ẹ̀mí mímọ́ ni yóò tọ̀ ọ́ wá ni yóò bá ẹ̀mí tirẹ̀ jẹ́rìí. Ẹ̀mí mímọ́ ni yóò fi ẹ̀rí gbé ọkàn rẹ lẹ́yìn wípé ọmọ Ọlọ́run ni ìwọ ṣe. Kìí ṣe pásítọ̀ ni ó sọ pé ti dọmọ Ọlọ́run. Kìí ṣe orúkọ tán fún ọ, orúkọ ìsàmì tó o gbà lọ́jọ́ tá a ṣe ìrìbọmi fún ọ. Òye kọ́ ló jẹ́ ìrìgbì ọkọ ọmọ Ọlọ́run. Àmì àwọn tó ṣe ìrìbọmi tó pẹ́ lẹ́yìn ìrìbọmi wọ́n ti wà lé gúdà báyìí. Ẹlòmíì ti padà sóko nàbì. Ẹlòmíì ti padà sí di ìyàwó. Kì í ṣe pásítọ̀ ni ó sọ fún ọ pé ó ti dọmọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ni ó sọ fún ọ pé ó ti di ọmọ Ọlọ́run. Èrí nípa Ọlọ́run sí ọ rèé. Ọmọkùnrin kan nígbà kan tí gbàgbọ́ dá tó sunwọ̀n kì í ṣèṣin mọ́ o. Wọ́n á ní ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣebí bàbá mi ló nílẹ̀ o, kí máa rìn kí máa yan falala. Kí ló jẹ́ ọmọ pé ọmọ bàbá ni ọ́? Nítorí pé ẹ̀mí mímọ́ ló bẹ̀mí rẹ̀ jẹ́rìí. Ẹ̀mí mímọ́ ló bá ọkàn rẹ̀ jẹ́rìí pé ọmọ Ọlọ́run ló ń ṣe. Now, ṣé ẹ wá ní nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀rí ẹnìkan ṣoṣo ló ga jù? Òun náà ni ẹ̀rí Ọlọ́run. Ẹ̀rí tí pásítọ̀ ní sí ọ ò mátà. Aláwọn tí pásítọ̀ ń sọ dáadáa nípa wọn táyé wọn burú níwájú Ọlọ́run. Ẹ̀rí Ọlọ́run jí ẹ̀rí ọkàn rẹ lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Torí pé kí ni ẹ̀rí ọkàn ẹlòmíì ti kú kò ṣiṣẹ́ mọ́. Bó bá ṣe nǹkan tí ò dáa kò mọ̀, bó bá ṣe ń tó dáa kò mọ̀. Èrèdí nìyẹn tó jẹ́ pé àwọn olóṣèlú tó ń jíwó wọn á tún máa yàn fàǹdà lù, wọ́n mọ̀ tó kílèmù pé èèyàn dáadáa làwọn.
torí pé kí ni ẹ̀rí ọkàn rú wọn ó ti kú. Sẹ́dẹ̀mọ̀ kò sí oníṣẹ́ ibi tí mo fẹ́ ká pé olóníṣẹ́ ibi o. Ṣé irú àwọn oníṣẹ́ ibi bẹ́ẹ̀ a lè sọ pé jẹ́ ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run? Ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tí ayé ń campaign fún lónìí pé èèyàn rere ni tó sì jẹ́ olè jàgùdàlú tó ti jí gbogbo akoto owó òru tẹ́sápò ara ẹ̀. Ẹ̀rí ọkàn wa kò lágbára tó ẹ̀rí tí Ọlọ́run bá sọ nípa wa. Ẹ̀rí ènìyàn sí ènìyàn kò lágbára tó ẹ̀rí tí Ọlọ́run bá sọ nípa wa. Ẹ̀rí ẹ̀mí èṣù kò lágbára tó ẹ̀rí tí Ọlọ́run ní nípa ẹ̀. Ẹ̀rí Ọlọ́run ló ga jù nínú gbogbo nǹkan tí a sọ yìí. Nínú gbogbo mẹ́rin ẹni tí ò yẹ kó má jẹ́rìí gbé èèyàn òun lọ́lọ́run. Tẹ́rí ọkàn rẹ bá jẹ́rìí gbé ọ, tẹ́nìyàn bí ẹgbẹ́ rẹ jẹ́rìí gbé ọ, táwọn ẹ̀mí èṣù gan bá jẹ́rìí gbé ọ, tọ́lọ́ ò bá jẹ́rìí gbé ọ àti dọ́rùn rí ó nira. Ó ṣeé ṣe kọ́ ọmọ mórí délé. Tàbádẹ́wò chọ́ọ̀chì lónìí ẹ̀rí ènìyàn sí ènìyàn ó là ń sálé lónìí. Ẹ̀rí kí pásítọ̀ yìn wá, kí pásítọ̀ sọ eré nípa wa. Ẹni bá ṣiṣẹ́ eré kan ṣọ́ọ̀ṣì nísìn tí pásítọ̀ bá ti yin oríire ò ní wú. Ẹlòmíì bá ń ṣe nǹkan tó dáa ṣọ́ọ̀ṣì lónìí nígbà tí pásítọ̀ bá ti yin bí ẹ̀mí ló kan nísìn ẹ rí i pé yóò dàṣẹ́ lẹ̀ yóò nà ọ́kì bí ẹ́ńjìnì ọkọ̀ kò ṣiṣẹ́ mọ́ nù. Kí dẹ̀ ń sẹ̀rí ènìyàn ló yẹ ká máa wá. Bíbélì wípé ohun tí a gbé ní ìyìn níwájú ènìyàn ó ní ìríra ní níwájú Ọlọ́run. So kí pásítọ̀ rẹ gan máa yìn ọ́ ó léwu. Ẹ máa tì mí gbọ́ kí ṣe ká wá rí nǹkan gidi ká mọ̀ sọ o. But mọ́ tẹ̀bà tí ẹ̀ rí ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ti tẹ̀bà tí ẹ̀ rí ènìyàn wọ́n sì ti ṣìnà lónìí. Tẹ́nìyàn bá yìn ọ́ oríire awú nínú pé orí rẹ̀ sì wú ọ lè ṣìṣe. Ẹ já wo Kọ́ríńtì kejì orí kẹwàá ẹsẹ̀ 18 Kọ́ríńtì kejì orí kẹwàá ẹsẹ̀ 18. Nítorí pé kì í ṣe ẹni tí ń yin ara rẹ̀ ni ó yanjú bí kò ṣe ẹni tí Olúwa yìn. Kì í ṣe ẹni tó yinra rẹ̀ ló yanjú. Kì í ṣe ẹni tí ènìyàn bí ẹgbẹ́ rẹ̀ yìn ló yanjú. Kì í ṣe ẹni tí ẹ̀rí ọkàn tilẹ̀ ń dá láre gan nígbà míì ló yanjú bí kì í ṣe ẹni tí Ọlọ́run jẹ́rìí gbé. Mọ̀ sí mi gbọ́ kò wá mí pẹ́ ni bá jẹ́ ni ire ò lè mọ̀ ó ń jẹ́ ni ire o. Ẹ̀rí Ọlọ́run ló yẹ ká máa sáré lé. Kí ni Ọlọ́run yóò sọ nípa mi? Síbi torí kí pásítọ̀ mọ̀ gbọ́ ẹlòmíì ló ṣe tètè ṣọ́ọ̀ṣì. Kì í ṣe nítorí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ tá à ń ṣe ṣọ́ọ̀ṣì lónìí torí èèyàn ni kì í ṣe torí Ọlọ́run. Òun náà ló jẹ́ kí ìjọ rí bó ṣe rí. Tó bá ti pé torí Ọlọ́run là ṣe tá à ń ṣe ẹ̀rù Ọlọ́run ó wà lọ́kàn wa. Ẹ̀rù Ọlọ́run ó wà lọ́kàn wa. Bíbélì wípé ìbẹ̀rù Ọlọ́run ní mú kéèyàn yà kúrò nínú ibi. Ìbẹ̀rù Ọlọ́run ni ò ní jẹ́ yẹn ṣe ní tí ò dáa. Bọ̀ kò sí lónìí. Kì í ṣe ẹni tó yin ra ẹ̀ lọ́lọ́run tẹ́wọ́ gbà bí kì í ṣe ẹni tí Ọlọ́run yìn, ẹni tí Ọlọ́run jẹ́rìí gbé, ẹni tí Ọlọ́run jẹ́rìí gbé, tí Ọlọ́run lè jẹ́rìí gbé ọ. Bí pásítọ̀ bá jẹ́rìí gbé ọmọ dùnnú lọ́pọ̀ gbà mọ̀ sọ pé ẹ̀rí èèyàn náà lè rí ọ̀run irọ́ ni o. Sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ni ó lọ́nu ná. Ẹ̀yin tẹ́ máa ń jẹ́rìí sí ìgbé ayé òkú tó tẹ̀ pé rọ́lẹ̀ ń pa inú náà lẹ́ lọ. Àfi tó bá lọ kó gbogbo àwọn tó wà bí òkú jọ tó wá ní tó sọ irọ́ ni. Ọ̀tá mo sọ fún ẹ that is the only way tó lọ fi sànú ẹ. Ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé ìsọkúsọ mò ń sọ. Àní bọ́ ọba kú ọmọ ẹni tí ń tàn. Ẹni tí kú pa sórí àlè tá a bá fẹ́ sin kí la sọ. Àti gbé bàbá relé, àti gbé bàbá relé, àti gbé bàbá relé. Áńgẹ́lì gbé kò wẹ̀yìn sáà sí ọ lójú tó ọ̀rọ̀ áńgẹ́lì báyìí tí wàá ń gbókùn lọlé. Alásọfẹ́lẹ́lẹ́ áńgẹ́lì tó gbé bàbá lọ sọ̀rọ̀ rere. Bàbá tó kú sórí alẹ̀ láńgẹ́lì gbé lọ sọ̀rọ̀ rere. Ìgbà tó yẹ pé àwọn ọlọ́dà tẹ́ka ó kú gbowó wọ́n kú sórí ẹ̀ṣẹ̀ wọ́n kàn sókú ẹ̀dọ̀wọ́ ni. Àwọn onílù ó gbà tiwọn. Ọ̀ndàtẹ́kà títún òkú ẹlẹ́sẹ̀ rẹ̀ jó yóò gbowó sápò ìwọ lọ́mọnú nọ́tọ̀ ọlọ́.
wọ́n lọ mọ̀ òwúrọ̀ tó lóúnjẹ lẹ́yìn ikú ọ̀run ló sáyé rẹ̀ báyìí. Pásítọ̀ tó folúwo ṣiṣẹ́ ìránṣẹ́ tó kú sọ́ọ́rí wádìí ẹni tó kú sí Olúwa o. Tọ́ ọ̀bá máa gbára tí pásítọ̀ ń lò tó bá ní ẹ kú sí Olúwa sà ẹ jọ pinnu ìyà ni o. 2 John chapter 1 verse 10 and 11. Bí ẹnikẹ́ni bá tọ̀ yín wá tí kò sì mú ẹ̀kọ́ yìí wá ẹ má ṣe gbà á sílé kí ẹ má sì ṣe kí i nítorí ẹni tí ó bá kí i tó sọ pé bàbá ẹ kú sí Olúwa o, bàbá wòlíì tó ti gbàgbára nínú òkùnkùn tí ó wá ní ẹ kú sí Olúwa o, bíṣọ́ọ̀bù tó gbàgbára lọ́wọ́ Iyemọja tí ó wá ní dádì ẹ kú sí Olúwa o, àpọ́stélì tó lu àfọ̀ṣẹ́ tí ó wá ń sọ pé ẹ kú sí Olúwa o, wòlíì olóògùn wòlíì ọlábẹ́là tó ń kíkú sí Olúwa, wòlíì elétò tó ń kíkú sí Olúwa. Yẹn ká parí, ó ní nítorí ẹni tí ó bá kí i ó ní ọwọ́ nínú iṣẹ́ búburú rẹ̀. Ẹnikẹ́ni tó bá kí i ó ní ọwọ́ nínú iṣẹ́ búburú rẹ̀. Ó bá lọ́wọ́ nínú iṣẹ́ búburú ènìyàn sọ wàhálà. Bíbélì wípé ẹ má ṣe jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ ẹlòmíì. Ẹ má ṣe jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ ẹlòmíì. Nígbà tó bá ti dá alábàápín nínú ẹ̀ṣẹ̀ ẹlòmíì bó lọ́ ṣe làtọ̀ ní ṣègbè. Sẹ́ni pé ọ̀pọ̀lọpọ̀ gan ni ó ti pa ẹ̀rí kẹ́rí tí ń jẹ́ kiri ni ó ti pa ìlọ́nu náà. Aládùúgbò rẹ tó kú táwọn ní àkókò ẹ̀rí yá tí ó wà náà ni pé kọ́ ọ̀fẹ́ rí yẹ sí. Ṣé káàkiri máa ń fẹ́ rí yẹ èèyàn sí wọ́n mọ̀ pé ní wọn ò dá o ṣùgbọ́n wọ́n lọ fẹ́ rí yẹ sí lójú èèyàn inú náà lọ inú náà torí pé àárìwá ẹni ọjọ́ tó ọlẹ́jẹ́ rí èké níwájú ènìyàn gbogbo pé alágbájá ọmọ Ọlọ́run nígbà tí ìsọ ọmọ Ọlọ́run àwọn ẹ̀mí èṣù gan ó jẹ́rìí bí ọ wọ́n ní Jésù àwa mọ̀ Pọ́ọ̀lù àwa mọ̀ ẹni tí ń ṣe tọ́lọ́run wọ́n bí pé ta ni ìwọ nígbà tẹ́mi èṣù gẹ́gẹ́ ẹni tí ń ṣe tọ́lọ́run mọ̀ ìwọ tó wá jẹ́ èèyàn tẹ́rì ọkàn sí ìwọ à ń bẹ̀ fún ọ tó mọ̀ pé nìyí o kèé ṣe ni Ọlọ́run síbẹ̀ òun pè lẹ́ni Ọlọ́run òun jẹ́rìí burú òun jẹ́rìí tí ò dáa wọ́n ṣègbè. Wo pásítọ̀ rẹ dáadáa kọ́ tó sọ pé ẹni Ọlọ́run ni. Wo fín o ọ̀pọ̀lọpọ̀ ní ìjà torí bíṣọ̀bù tó wà nú ẹgbẹ́ o tọ́mọ ní bíṣọ̀bù Ọlọ́run ni wòlíì Ọlọ́run ni àpòstélì Ọlọ́run ni wàhálà àwọn tẹ́sí nítorí wọ́n ń jà kiri Ọlọ́run tiẹ̀ mọ̀ wọ́n. Ìran burúkú la tiẹ̀ wà níran yìí ìran tí ìṣèwádìí tí ò lẹ́mìí Ọlọ́run ìran tí ò lẹ́mìí Ọlọ́run tó yẹ pé mírèkù téèyàn bá ti ṣe mírèkù báyìí ó ti di tọ́lọ́run ọ̀bá àlọ́gbéwé àkáǹtì ògùn ìnáwó kọ́ ọmọ fi ṣe mírèkù lórúkọ Jésù wọ́n ti gbàgbọ́ pé tọ́lọ́run ni ọ́ ọ̀bá sì ní 7 book of Moses ńlẹ̀ kọ́ ọmọ fi dàgbòrò rú tọ́lọ́run náà ni ọ́. Káyé sáàrí mírèkù ẹ̀rí burúkú ẹ̀rí tí ò dáa mọ́ ní ẹni tó jẹ́rìí nípa ẹ o kọ́ sì mọ́rú ẹ̀rí tó jẹ́ kọ́ mọ́ bá jẹ̀bi. O tí mo fẹ́ sọ̀rọ̀ lórí tí màá fi dáni dúró ní àpẹẹrẹ àwọn tí Ọlọ́run jẹ́rìí gbè nínú Bíbélì. Àpẹẹrẹ àwọn tí Ọlọ́run jẹ́rìí gbè ìgbé ayé wọn nínú Bíbélì. Ẹni ìkíní Énọ́kù. Hebrew chapter 11 verse 5. Hébérù orí 11 ẹsẹ̀ 5. Nípasẹ̀ ìgbàgbọ́ lé a sí Énọ́kù ní ipò padà kí ó má ṣe rí ikú a kò sì rí i nítorí tí Ọlọ́run sí i ní ipò padà nítorí ṣáájú ìṣípò padà rẹ̀ ajẹ́rìí èyí sì pé ó wu Ọlọ́run. Ajẹ́rìí gbè nípa Ọlọ́run pé ayé rẹ̀ wu Ọlọ́run. Ọlọ́run jẹ́rìí gbè ìgbé ayé Énọ́kù. Sọlọ́run náà lè jẹ́rìí gbè ìgbé ayé tiẹ̀. Sọlọ́run lè jẹ́rìí gbè ìgbé ayé mi. Má dúró kéèyàn jẹ́rìí gbè ọ́ o. Torí ẹ̀rí ènìyàn kọ́ lẹ́ẹ̀rí ọ̀run o. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tá a máa ń sọ bí òkú mo ti sọ lẹ́ẹ̀kan. Ọ̀run ò ní tẹ̀lé o. Áńgẹ́lì gbé tààrà bàbá tó kú sílé ọtí. Mo ní gbé lọ. Wẹ́ẹ́ tọ́málágẹ́lì gbé mo gbà. Tọ́rọ áńgẹ́lì méjì ló wà. Èṣù náà láńgẹ́lì. So kìí ṣe tọ́rọ̀ áńgẹ́lì èṣù ló gbé. Áńgẹ́lì gbé kó wẹ́yìn títẹ̀sù. Torí ẹni bá kú lé ọtí áńgẹ́lì Ọlọ́run ní gbé.
èkejì Dáfídì, ẹni kejì ni Dáfídì. Ọlọ́run jẹ́rìí gbé ìgbé ayé Dáfídì. Tá bá wo Ìṣe àwọn Àpọ́stélì orí 13 ẹsẹ̀ 22. Nígbà tí ó sì mú un kúrò, ó gbé Dáfídì dìde lé ọba fún wọn, ẹni tí ó jẹ́rìí rẹ̀ pé mo rí Dáfídì ọmọ Jésè, ẹni bí ọkàn mi tí yóò ṣe gbogbo ìfẹ́ mi. Ẹ̀rí Ọlọ́run ni ẹ sí Dáfídì, ẹni bí ọkàn mi. Énókù wu Ọlọ́run, Dáfídì ẹni bí ọkàn Ọlọ́run. Sórí báyìí, ta ni ìwọ sí Ọlọ́run o? Ta ló jẹ́ sí Ọlọ́run? Ṣé ìwọ náà wu Ọlọ́run? Sẹ́ni bí ọkàn Ọlọ́run ni ọ́. Ẹlòmíràn torí àkókò, Mósè a lè jẹ́rìí gbé ìgbé ayé Mósè. Ìwé Númérì orí 12 Numbers chapter 12 verse 3. Ṣùgbọ́n ọkùnrin náà Mósè ó ṣe ọlọ́kàn tútù ju gbogbo ènìyàn lọ tí ń bẹ lórí ilẹ̀. Can you imagine that? A jẹ́rìí gbé pé kò sọ ọlọ́kàn tútù bí Mósè ní ayé. Ọlọ́run jẹ́rìí gbé ìgbé ayé Mósè gẹ́gẹ́ bí ọlọ́kàn tútù, gẹ́gẹ́ bí ẹni ìrẹ̀lẹ̀, gẹ́gẹ́ bí aládarí rere. Ẹlòmíràn Job 1:8, Job orí 1 ẹsẹ̀ 8. Olúwa ti sọ fún Sátánì pé ìwọ àkíyèsí Job ìránṣẹ́ mi pé kò sí ẹnì kejì rẹ̀ ní ayé, ọkùnrin tí ń ṣe olóòótọ́ tí ó sì dúró ṣinṣin, ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tí ó sì kórìíra ìwà búburú. Èyí ni ẹ̀rí Ọlọ́run nípa Jóòbù. Ọlọ́run jẹ́rìí gbé ìgbé ayé Jóòbù. Ọlọ́run a máa jẹ́rìí gbé èèyàn. Ẹ̀rí Ọlọ́run sì ló ga nípa ènìyàn, kì í ṣe ẹ̀rí ènìyàn sí ènìyàn tàbí ẹ̀rí ọkàn rẹ gan. A rí i pé Ọlọ́run jẹ́rìí gbé ìgbé ayé Jésù. Matthew orí 3 ẹsẹ̀ 16 to 17. Nígbà tí a ti bátísì Jésù tán, ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá, sì wò ọ̀run ṣí sílẹ̀ fún un, ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì bà lé. Sì kíyèsí, ohùn kan láti ọ̀run wá wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Èyí ni ẹ̀rí Ọlọ́run sí Kristi, àyànfẹ́ rẹ̀, ọmọ rẹ̀, ẹni tí inú rẹ̀ dùn sí, ẹni tó ṣe ìfẹ́ bàbá títí dé ojú ikú. Ọlọ́run jẹ́rìí gbé Kristi. Kí ni ẹ̀rí Ọlọ́run nípa tìrẹ náà? Kí ni ẹ̀rí Ọlọ́run nípa mi? Ṣàtúnṣe ọ̀nà rẹ kí Ọlọ́run lè jẹ́rìí tó dára nípa rẹ. Torí bí Ọlọ́run kò bá jẹ́rìí tó dára nípa rẹ tó fẹ́ pajúdé, o ò lè mórí bọ́ o. O ò lè mórí bọ́ o. Ní ìdánidúró, ẹja wo ìwé Jòhánù orí 2 láti ẹsẹ̀ 23 to 25. Jòhánù orí 2 ẹsẹ̀ 23 to 25. Nígbà tí ó sì wà ní Jerúsálẹ́mù ní àjọ ìrékọjá, lákòókò àjọ náà ọ̀pọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ṣe. Ṣùgbọ́n Jésù kò gbé ara lé wọn nítorí tí ó mọ gbogbo ènìyàn. Òun kò sì wá kí ẹnikẹ́ni kí ó jẹ́rìí ènìyàn fún òun nítorí tí ó mọ ohun tí ń bẹ nínú ènìyàn. Ṣé o gbọ́ ẹsẹ̀ tó parí yẹ? Jésù gan disqualify ẹ̀rí ènìyàn sí ènìyàn. Kò gba tiẹ̀, kò sinmi lé ẹ̀rí wa síra wa. Ẹ̀rí pé pásítọ̀ wa dá, Jésù ò sinmi lé. Ẹ̀rí pé mo sọ pé ọmọ ìjọ wa yìí dá, Jésù ò sinmi lé. Ẹ̀rí ọkọ síyàwó, Jésù ò sinmi lé. Ẹ̀rí ìyàwó sí ọkọ rẹ̀, Jésù ò sinmi lé. Jésù ò sinmi lé ẹ̀rí ẹnikẹ́ni síra wọn. Jésù ò gbẹ́kẹ̀lé ẹ̀rí ènìyàn sí ènìyàn. Ó ní kò fẹ́ kẹ́nikẹ́ni jẹ́rìí ènìyàn fóun. Jésù kò fẹ́ kẹ́nikẹ́ni jẹ́rìí ènìyàn fóun torí pé ó mọ ènìyàn àtòun gbogbo tó bẹ nínú ènìyàn. Ohun tí Jésù mọ̀ sí ló ṣe pàtàkì jù. Ọ̀mẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ tá a mọ̀ lóníṣẹ́ rere lónìí ṣùgbọ́n àjẹ́ ni wọ́n. Àmì yẹn tí ń fi tara gbàdúrà nù ṣọ́ọ̀ṣì tó jẹ́ èmèrè. Àmì yẹn tí ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì tó wà nù ẹgbẹ́ ìmùlẹ̀. Àmì yẹn tó jẹ́ alàgbà ṣọ́ọ̀ṣì tó yẹ pé ẹgbẹ́ ògbóni ló wà. A sì ń gbóríyìn fún torí pé òun ní ìránṣẹ́ lọ́wọ́. Àìmọye pásítọ̀ tí a sọ pé bàbá ẹ kú sí Olúwa, bí ẹ ṣe ń fi tara gbàdúrà fún wa, bẹ́ẹ̀ ṣe ṣe tọ̀hún yìí, Ọlọ́run yóò mọ tẹ̀yìn síwájú tó dẹ̀ sí pé pásítọ̀ ní dájú ọmọ ìjọ lu tẹ́nìkan ò sì mọ̀. Pásítọ̀ tí ń sẹ́yìn fọ́mọ ọjọ́ táwọn èèyàn dẹ̀ ń yìn torí pé ṣiṣẹ́ àmì àti ìyanu ọ̀rọ̀ ògbára lé. Ọ́n ṣiṣẹ́ eré gan Ọlọ́run ò tí ì gbára lé ọ nípa èrè táwọn èèyàn sọ ń pa iṣẹ́ eré rẹ̀ ká tó wá sọ pé o ò ṣiṣẹ́ eré.
àmẹ́yẹ ẹni tí ń fi iṣẹ́ eré bojú ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ jẹ́ ní ibi àmẹ́yẹ ìkòkò láàrin àgbo àgùntàn bíbélì wípé láàrin àwọn ènìyàn mi láàrin àwọn ènìyàn ìkà láàrin àwọn ìkòkò àwọn ènìyàn burúkú àmẹ́yẹ bíṣọ̀bù tó jẹ́ pé bíṣọ̀bù rádaràdá ni wọ́n bíṣọ̀bù òkùnkùn síbẹ̀ ayé kò kìkì wọn ṣùgbọ́n ò gbára lé wọn ọlọ́run ò fẹ́ rí mi nípa rẹ so tó bá lọ jòkó tí ẹ rí pé pásítọ̀ ń sọ pé mo da èèyàn gidi ní mí inú náà lọ tọ́lọ́run ò bá jẹ́rìí gbé ayé ẹ I know this principle so mi ò yin ẹnikẹ́ni ìdí ni tí mi ṣe kí yíyan ìdí ni pé jẹ́ kí ṣe ọwọ́ rẹ àti ayé rẹ kó yìn ọ́ níwájú ọlọ́run tí n bá yìn ọ́ kí nìyẹn dà fún ọ tí n bá yìn ọ́ sọmọ ọdẹlẹ ni ẹ̀rí ọlọ́run nípa mi nípa rẹ ó lágbára ó sì ṣe pàtàkì jésù kò fẹ́ kẹ́nikẹ́ni kó jẹ́rìí ènìyàn fóun toró mọ ènìyàn àtó gbogbo tó bẹ nínú ènìyàn ìjáde lórí ẹsẹ̀ wa olúwa jẹ́ kí ìgbé ayé mi ní ìkọ̀kọ̀ àti gbangba jókòó fi ògo rẹ hàn jẹ́ kí ìgbé ayé mi ní ìkọ̀kọ̀ àti ní gbangba jókòó fi ògo rẹ hàn yàrá kó gbàdúrà. mo nígbàgbọ́ pé ọlọ́run ti fọwọ́ tọ́ ayé rẹ nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run alààyè tí o gbọ́ tán yìí o lè fẹ́ láti mọ ikọ̀ àti ìríjú ọlọ́run tàbí fún àdúrà àti ìmọ̀ o lè pè sórí aago yìí 08065935539 ẹ máa tẹ̀síwájú nínú oore ọ̀fẹ́ Kristi.